follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Aki gbogbo wa wípé àkójọ ọjọ́ ṣe rí, aki ìyá, aki bàbá, aki ẹ̀gbọ́n, aki àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby's Talk Show, ayé ọpẹ́ yẹ ṣe ọlọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ a máa yọ fún wa, lórí ọmọ, lórí ọkọ, lórí ìdáwọ́lé. Mo kí gbogbo ẹ̀yin Kristẹni wípé God bless you. Mo kí gbogbo oníṣẹ̀ṣe wípé àgbo àtọ́ ní agbára ní ọwọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo Mùsùlùmí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó lágbára lórí ohun gbogbo, tó sì lè ṣe ohun gbogbo, kábíyèsí. Ọba tó ju ọba lọ, ọba tó máa ń gbàdọ̀bálẹ̀ ọba. Èwo la mú wá ní ọjọ́ títí òní? Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Ọ̀rọ̀ wa tọ́pẹ́, ó ju ọpẹ́ lọ. Ẹ jẹ́ a gbọ́ Ọlọ́run tóbi, Allahu Akbar. Ẹ jẹ́ a tún gbọ́ Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí, Allahu Akbar. Ẹ jẹ́ a tún gbọ́ Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí, Allahu Akbar kabira. Now, gbogbo ọ̀nà ló gbà wá, tó bá jẹ́ Kristẹni, ó jẹ́ oníṣẹ̀ṣe ni, ó jẹ́ Kristẹ, ó jẹ́ Mùsùlùmí ni, gbogbo ẹ̀ pátápátá, free thinker ni, Buddhist ni, aṣáàmọ́ Ọlọ́run wípé Ọlọ́run ló dá wa. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní? Ẹ máa rí kí ni ìdí tá fi gba báyìí wọlé lọ́jọ́ títí òní. Now, kó tó di wípé a tẹ̀síwájú, ẹ jẹ́ ká sáré lọ ṣe cup of tea gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. God bless you. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabby Life Saver Foundation àánú lolówó fi rán wa. La fi ń sọpẹ́ fọ́lọ́run àwọ̀ ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn. Tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé. Àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan-an lè jìká tí ò jẹ́ kórí ó jábọ́. Lórí ìkànnì Zabby Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa. Tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn, ẹ̀yà, èdè àti àwọ̀ṣe rárá. Sẹ́ẹ̀rí bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabby Life Saver Foundation. Táwọn fúnni níṣẹ́, gbalé fúnni lóúnjẹ. Tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ. Lọ́pọ̀ ìmọ̀ iye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́. Táwọn olóyìnbó ń pè ní correctional center. Lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn. Àánú á ṣe wá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn. Àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san. Léyìí tágbára wa nìkan ò lè ká. Gẹ́gẹ́ bí èrò wa ní Zabby Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i. Ló jẹ́ àmọ̀ lógan fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé. Wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀ síwájú sí i. Ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. Ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé. Number 6 Bremer Street, Sabo, Ṣàgámù, Ògùn State. Tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Zabby Life Saver Foundation account. Níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. Account number 579-868-6013 FCMB. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i, lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́ pè +234-708-434-5696. Bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pè Dr. Zabby gan lórí WhatsApp number wọn +447-440-715-542 ní Zabby Life Saver Foundation. Àánú ló jẹ wá lógún. Ẹ káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo wa. Ọ̀rọ̀ pẹ́ òun ló bá yọ lọ́jọ́ títún. Mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí gbogbo wa ó máa já sọ́pẹ́ ni. Bó ṣe ń lọ nígbà náà lọ́tún lósì. Tán fẹ́ lè sọ wípé tán bá rí wa ń títì gan, wọ́n máa nà wá, bọ̀ ó wá já sọ́pẹ́ wípé ẹni tó bá dúró lórí òtítọ́, òun lọ́lọ́run máa wà lẹ́yìn ẹ̀. Ẹnu tí ìgbín tó fi bú òrìṣà, ó ti padà fi ń gbolẹ̀. Àwa ò bú wọn o, èmi ò wá láti wá bú wọn. Èèyàn kọ̀ọ̀kan bọ̀ àlàyé la wá ṣe fúnra wa. Báwo la ṣe lè fọwọ́sowọ́pọ̀ láti gbé nǹkan yìí lárugẹ? Torí wípé kí ni, tí Yorùbá nation bá délẹ̀ lọ́jọ́ títí òní, ọ̀n ní fi sọ́ọ̀nì èèyàn kankan sí. Gbogbo wa la máa jọ kíra wa wípé a kú oríire. Now, ibo ni kí a gbà wọlé? Ẹ jẹ́ ká kọ́kọ́ gba ibi táṣẹ́rẹ́ ìwọlé, ibi tí mò ń lọ,
mi ò ní pẹ́ rárá bọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ mẹ́sẹ̀gì yìí náà ká kọ́kọ́ fi ṣe preamble. bí ọba jáde kò yọ padà jáde àìlè sọ̀rọ̀ ìbẹ̀rù orí burúkú ni tí ẹ wá rí asúnkun símú tí ń tọ́jú okun pamọ́ ni bí ọba jáde kò yọ padà jáde ń kẹlẹ̀bẹ̀ tí ẹ wá rí àṣà kọ̀ọ̀kan mi olóríire yẹn bá wọn dárú ẹ̀ àṣà kọ̀ọ̀kan mi náà ni màálù kan dá láàfin ọba aláyélúwà kan láyé ọjọ́ sí ọ̀ràn tẹ́sí ń dá màálù náà padà fi kó fá ọ̀ràn torí kí wọ́n bá pa wá torí kí wọ́n jí wa gbé torí kí wọ́n bá nìkan kẹ́bí wa torí kí wọ́n bá rán wa lẹ́wọ̀n torí kí wọ́n bá dájọ́ kú fún wa torí kí wọ́n bá ní ẹ lọ assassinate ẹ pàdánù wọ́n wá fà á àwárí yẹn kankan tó lè jáde lórí ìyà tí ń jẹ wá lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ráìsì ilé mi tán lánàá mo wá ní kán lọ ra ráìsì ike ọ̀dà 6,500 báàgì sìmẹ́ǹtì láàárọ̀ èmi gẹ́gẹ́ mọ́ra 6,500 pẹ̀lú ọ̀kadà tí ó gbé wọnú sáìtì. Aṣíwájú wa ọ̀fọ̀bà tó ní mísẹ̀ lẹ́rìí bóyá àwọn tó ń bá ìtukọ̀ ìlú wà láwọn òpìtì wa àwọn tó ń gbowó oṣù bó náà ṣe fẹ́ gbáyé báyìí bẹ́ẹ̀ bá dé passport office ṣé bí mi mò ń ṣe passport báwọn èèyàn ojoojúmọ́ lè rò ń pọ̀ lọ́dọ̀ mi ẹ jọ̀ọ́ láti rí wàláì orílẹ̀-èdè àbí ìlú táwọn mẹ̀kúnnù bá fi sunkún tómi ojú wọn bá ìkànlẹ̀ ọlọ́ni o ẹ bèrè wò wàláì tàláì kómi ojú wọn ó tó délẹ̀ ọlọ́run sì máa gbèjà wọn àti ẹ̀gbọ́n àwa tá a lè tọwọ́ bá kò tá a lè ra tó wùwà èrò táwọn kan gbogbo tẹ́ ẹ bá wa sọ àárín nǹkan kan Ọlọ́run aṣíwájú wa láàárín nǹkan kan ẹ láàárín iná òdùó ọ̀nà ọ̀dà ilé ìfọpo tẹ́ ẹ láàárín kí lówó rẹ̀ wo orí epo gan tẹ́ ẹ yọ ẹjọ kí lówó rẹ̀ wo orí epo tẹ́ ẹ yọ ntẹ́ ẹ yọ náà ní ìsìn tẹ́ ẹ láàfin rí àti December àti ẹfún àti January ẹ àárín nǹkan kan Ọlọ́run àárín nǹkan kan ẹ sì rà túbọ̀ tán. Gbogbo àwọn tó ń ṣe gómìnà ìpínlẹ̀ wọn tí ìpínlẹ̀ wọn ò tòrò púpọ̀ ní wọn náà lọ wá sẹ́nétọ̀ púpọ̀ ní wọn náà lọ wá mínísítà ìlọsíwájú àti ìdàgbàsókè wo gan-an wá ló fi yàtọ̀ sáwọn àwọn tó ti ṣèjọba tẹ́lẹ̀ nígbà tí ẹ sì fi débẹ̀ alálàánú mẹ̀kúnnù dé ìyàwó dópin gbogbo ń tà fẹ́ láàrí ẹ tí ọ̀fẹ́ yín gan-an ń gbẹ̀ wọlé tán ọ̀kan rẹ̀ balẹ̀ ẹ sì ní kò sí ń tẹ́ fowó wa ṣe ìyàwó yín náà sọ báyìí ti lọ́rọ̀ ẹ̀ ti lówó dání báyìí ṣèjọba tó fẹ́ dà lùrú tó fẹ́ dà gbogbo ẹ̀rú ẹ wòye epo ẹ wòye ráìsì ẹ wòye gàárì pánú oṣù kéègùn ta ní jẹ tẹ́lẹ̀ ta ní jẹ sáwá olórí ẹja ní ìsìnú ọ̀pọ̀ ilé náà ti ń jẹ báyìí tí wọn ò tiẹ̀ rẹ́ran fi jẹun ẹlòmíì gan ò tiẹ̀ ró ń jẹ ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ro gbogbo nǹkan ẹ̀rọ ọjọ́ tá a pàdé ọlọ́tọ̀ ṣẹ̀dá wa wàláì owó tí mò ń fáwọn èèyàn lójúmọ́ ó fọba tó ní mí sẹlẹ́rì láwọn ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ìtọ́ lọ́ọ̀ ẹgbẹ́ ẹ ní listening ears létí ẹgbọ́n táwọn mẹ̀kúnnù ń sọ ṣé bẹ́ẹ̀ gan ọ̀pọ̀ pẹ́ tèmi tẹ́ ẹ wà yìí ẹ wòye owó tí mò ń há lójúmọ́ nígbà tó bá torí ìtọ́ lọ ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo tẹ́ bá ń ṣe kẹ́hìn tí jọ́ tá a mú báírò tá a kọ gbogbo tá a fáyé ṣe tá a máa sọ ẹnu wa ò ní rojọ́ mọ́ torí bẹ́ẹ̀ ló bá rojọ́ ẹnu ọ̀pàrọ̀ ẹ̀yìn tí ọjọ́ tí ó kù yín kọba tó ṣẹ̀dá yín ẹ̀yìn tí ìfún pínpín nù sàárè sẹ́yìn pípín sẹ́ẹ̀ létí ni ẹjọ́ torí ìtọ́lọ́ ẹrú tí mẹ̀kúnnù torí ọlọ́wà láìlú ọ̀fararọ gbogbo tẹ́lẹ̀ sì wà láàrin nǹkan kan ọlọ́mọ fọlọ́n tó ṣẹ̀mí mi búra sí àárín nǹkan kan. ẹ má tó rí ẹ má wọrí ẹ má tó rí náà mo kí gbogbo wa aṣọ tàbí àṣọ bẹ́ẹ̀ awí tàbí àwí ànígboro ti dàrú kí bàbá tó débẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ tírú nǹkan báyìí yóò bá ṣẹlẹ̀ wọn ò ní mọ bí a ń lọ wọn ò ní mọ bí ta ti ń bọ̀
wọn ò ní mọ kí ló ń dùn wá gangan tá a ṣe sùn lọ́sàn tá a sùn lóru wọ́n rò wípé wọ́n sọ wípé ṣebí Yorùbá ni ẹ jẹ́ kí Yorùbá débẹ̀ Yorùbá ni bọ̀ gbogbo ariwo yìí ń sẹ̀yìn mo am pretty sure pé ó tún jí bàbá ni bàbá ń gbọ́ àwọn ẹmẹ̀wà ẹ̀ náà ń gbọ́ bọ̀ àwọn kan ń ṣiṣẹ́ lọ support náà nìkan náà là ń dúró dè látòkè tó bá ti yá ó ti yá náà nìyẹn now ẹ jẹ́ kí n wá lọ sí ètò ti ọjọ́ títí òní ṣe ti ṣe cup of tea ẹ ṣe cup of tea ẹ jẹ́ ká wá lọ sórí ètò gbọ̀ngàn now fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́ mo mọ̀ pé àwọn èèyàn púpọ̀ wọ́n máa ti gbọ́ bọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí God bless you. Ya wèrè gidi ni wọ́n. Mo kí yín o asibara mi na ṣe tán ni ọjọ́. Àwa náà kí yín mà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí yín o. Àwa náà kí yín. Báwo la ká kí yín o. Àwa náà ń kí yín, à ń kí yín. Orílẹ̀-èdè mi. Àwa náà kí yín. Àdúrà kó mọ́ ẹ lórí. K'Olúwa gbàṣẹ lọ́wọ́ ogun èṣù tó ń yọ ọ́ lẹ́nu. Kórí rẹ̀ má gbà bọ̀dé kí o gbà àtúnṣe. Ilẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Orílẹ̀-èdè mi. Ẹ jẹ́ ká forward. Ìdí nìyẹn tá a fi bá yín dìbò. Okay. Ọmọ bí mo ṣe ń sọ lọ ẹ bá mi ṣe sórí fóònù ńlá yẹn ẹ bá mi ṣe sórí Glo mi náà ẹ má ṣe sórí MTN mi fóònù yín ńlá yẹn àti ti Glo mi ẹ bá mi ṣe sẹ ẹ jọ̀ọ́ ọ̀dọ̀ President Bola Ahmed Tinubu ni ọ̀rọ̀ mi lọ láàárọ̀ yìí. Okay. Bí president ìwà ṣe sọ ní Abẹ́òkúta lọ́jọ́ sí nígbà tán yán agbádá báyìí tán ní ó ti wá dójú ẹ̀ sẹ́yìn wọ́n ní ó ti dójú ẹ̀ sẹ́yìn àwa náà fẹ́ sọ̀rọ̀ torí ó ti wá dójú ẹ̀ sẹ́yìn. Kò tí ì dójú ẹ̀ ó ti dójú ẹ̀ sẹ́yìn. Kò tí ì dójú ẹ̀ ọ̀rọ̀ yìí wá ti le president kò tí ì dojú ẹ̀ táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní máa rìn látòǹdó lọ sí Àkúrẹ́ láti Àkúrẹ́ máa lọ sí ibo ló tún súnmọ́ra wọn láti Ìjẹ̀bú Òde máa wá sí Ìṣàgámù kò tí ì dojú ẹ̀ náà ṣẹ̀dẹ̀ mọ́ sísítà mi tó ń sọ̀rọ̀ yìí nígbà tó ń campaign fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu oh my God wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà kò sí nǹkan tán fi ojú àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wípé ká bọ́ nínú oko ẹrú kò sí nǹkan tán fojú wa rí kò sí tútọ̀ fi wá pa mi ò wá síbi láti wá bá èèyàn jà àlàyé làwa máa ń ṣe lórí fídíò láì má bá èèyàn jà rárá Bọ́lá kàn ti ṣe correction torí èní kọ́ torí ọ̀la nǹkan tó ní kálukú bá wá bá ṣe òun la máa dé wá bá bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ now. Ìwòyí February láti ẹ̀rẹ́ okay. tí gbogbo ìlú ń fi ara da ọ̀rọ̀ wípé Emefiele kówó pamọ́ tẹ́yìn gan dá orin sílẹ̀ fún wa tẹ́ni ẹgbẹ́ wọ́n gbépo pamọ́ wọ́n gbówó pamọ́ wọ́n gbóúnjẹ pamọ́ ṣùgbọ́n a máa dìbò a máa wọlé ọ̀rọ̀ yẹn la fi mú ara wa lọ́kàn le ọ̀rọ̀ yẹn la fi fún ara wa ní ìgboyà nítorí nígbà yẹn ó le kókó bíi pé ká má dìbò àròwó náà gbà yẹn àrépo ló ń gbà yẹn ara ni wá gógógó ṣùgbọ́n nítorí pé a fẹ́ dìbò fún yín nítorí pé a nígbàgbọ́ nínú èmi ló kàn nítorí pé a nígbàgbọ́ wípé olójú àánú ẹlẹ́yinjú àánú ni president wa Bọ́lá Ahmed Tinubu à ń bára wa sọ̀rọ̀ à ń gbára wa níyànjú a ní ká fi ọkàn balẹ̀ ẹ rántí ẹ̀yin fúnra wa sọ ń gbà yẹn ẹ̀yin ẹ ká lọ fọkàn balẹ̀
afọkànbalẹ̀ a ní ìyà tá a fẹ́ jẹ ńgbà yẹn pé kò tó ìgbádùn tá a máa jẹ nígbà tẹ́ ẹ bá dé ìdí nìyẹn tá a fi bá yín dìbò ìgbàgbọ́ tá a ní nínú yín ìgbàgbọ́ tá a ní nínú yín òun ni ò jẹ́ ká dà lúrú ìgbàgbọ́ tá a ní nínú yín sorry excuse me ìgbàgbọ́ tá a ní nínú yín òun ni ò jẹ́ ká bínú tá a wò wípé tó bá ṣe wù kí ogun náà le tó a máa dìbò a máa wọlé nígbà tí Buhari fẹ́ máa lọ a ní Ọlọ́run ní jẹ́ ká ríru Buhari mọ́ ní orílẹ̀-èdè yìí a ní kí Buhari máa lọ kó má tún wá mọ́ a ní aṣíwájú ti dé a ní ìdẹ̀ra dé a ní aṣíwájú ti dé a ní renew hope pé wọ́n ti renew hope wa a ní Ọlọ́run ní jẹ́ ká ríru ti Buhari mọ́ a mà tún ti ń fi ti Buhari tọrọ báyìí president wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin èèyàn mi ẹ má fọ́ ẹ má rò wípé ọ̀rọ̀ tí mo ń sọ yìí pé wọn ò gbọ́ ẹ mọ̀dí tí mo fi mọ̀ wípé wọ́n wà bí wọ́n gbọ́ nígbà ayé campaign nígbà ayé èmi ló kàn nígbà ayé election tí èmi mẹ́wọ̀ lákàyè tí mi ń ṣe ọmọ pátì wọn rárá tí ò sẹ́ni tó mọ̀ kò lò mí lọ́yọ̀ọ́ ó lójú kọmíṣánná tí ó pè mí orí Facebook yìí ni wọ́n ti rí nọ́mbà mi gbà yẹn ó lójú sínétọ̀ tí ó pè mí orí Facebook yìí ni wọ́n ti rí nọ́mbà mi gbà yẹn ó lójú àwọn ministers tí wọ́n ní appointment ń sìn tí ó pè mí orí Facebook yìí ni wọ́n ti ní nọ́mbà ní ìlọ́bì lọ́dọ̀ anybody bí mo ti ń sọ ni wọ́n ń gbọ́ nígbà yẹn èyí tí mo bá sọ tán bá mọ̀ wípé information tí mo ní wọ́n á pè mí wọ́n á ní mẹ́wọ̀ láká báyìí ni kò ṣe sọ ibi báyìí ni aṣíwájú wà ètò tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ rẹ̀ so wípé wọ́n gbọ́ wọ́n wà ń bí wọ́n gbọ́ àsìkò tí wọ́n fẹ́ ṣe mọ́ wa ó ti lọ ni àsìkò tí wọ́n nílò wa ni wọ́n ń pè wá ni wọ́n ń ṣe dáadáa sí wa so wípé ọ̀rọ̀ mi ò ní dọ́dọ̀ aṣíwájú wípé ministers senators pé wọn sì ń bí ẹ̀kọ́ là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà ewé ló fà wọ́n gbọ́ àwa máa sọ sí ní bọ́n ṣe ń sọ lọ torí pé kí ni kò ní pọ̀ ká ẹ̀ṣẹ̀ tó wá dá padà nínú ẹni tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ fún Yorùbá Nation kò sí ẹni tí mínísítà ò pè kò sí ẹni tí àwọn olóṣèlú tí wọn ò pè ṣé láti Amẹ́ríkà ni ṣé nínú UK tá wà nínú ẹ̀yìn ṣé láti Nàìjíríà ni bóyá ẹni tán bóyá ká sọ wípé bóyá 70% nínú àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tán dẹ̀ mọ̀ wípé wọ́n dúró tán kò sí ẹni tí wọ́n pè tán tún pè ní láti bá sọ̀rọ̀ owó wọ́n ṣe ń pè yín ló ń pe àwa náà bó àwa ò ti tó rí nǹkan táwa náà máa jẹ́ ká ba ìran wa jẹ́ àti torí information tá a fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ wọn because àwa ti rí a ti mọ bí Ọlọ́run ti fi hàn wá ibi tí ọ̀rọ̀ yẹn ibi tó ń dojú kọ lọ. ìgbà yẹn ni mo ti mọ̀ wípé ẹ̀ ń gbọ́ ìgbà yẹn ni mo fi mọ̀ wípé ẹ̀ ń gbọ́ ẹkún ará ìlú ìgbà yẹn ni mo mọ̀ wípé ẹ kàn máa ń fi gbígbọ́ ṣe aláìgbọ́ ni. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́. àwa ò tọrọ owó lọ́wọ́ yín
ọ̀pọ̀lọpọ̀ nínú mo lè dárúkọ méjì nínú yín tó sọ pé káwọn èèyàn dìbò fún yín ìlú dá ju báyìí lọ sà. A dollar is now 1,500. Gàrí ó ti kúrò ní nǹkan tí ọmọdé máa dé tó máa bù sómi tó máa mu wọ́n á fẹ́ lè lù pa sà. Ráìsì ó ti di gold. Gbogbo èèyàn ti páàkì mọ́tò sílẹ̀ kódà bọ́n ṣe páàkì mọ́tò sílẹ̀ tí wọ́n lè lò mọ́ wọ́n lè rí owó tẹ́gí san ẹsẹ̀ ní ẹlòmíín fi ń gbé ọkọ òjọ ìyàwó lójúmọ́ ìyàwó òjọkọ lójúmọ́. Àwọn aláàánú gan wọ́n wá tún tọrọ fún aláàánú àti olùrànlọ́wọ́ kò sáláàánú kankan níbì kan mọ́ sà. Under your watch. Yes. Enough of all these stories. Ẹ lọ ní sùúrù. Ó kọ́kọ́ máa le kó tó dẹ̀rùn. A mọ̀ wípé ó máa le kó tó dẹ̀rùn. Ṣùgbọ́n àwa ò tún nígbàgbọ́ wípé ó tún gbọ́dọ̀ le kọjá bí Buhari ṣe fi sílẹ̀ lọ sà. Okay. Kò sẹ́ni tí ò mọ̀ wípé èèyàn máa gbààwẹ̀ kó tó ṣínu. Okay. Èèyàn kò sẹ́ni tí ò mọ̀ wípé ilẹ̀ òkùnkùn máa ṣú kí ìmọ́lẹ̀ tó tàn. Okay. Bọ́sà ó tún ti wá le jù bí ẹ ṣe bá lọ. Sir, you are failing us. You are disappointing us. Aláàánú la rò wípé ẹ máa jẹ́. Okay. Ẹni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù la rò pé ẹ máa jẹ́. Ìyà yìí pọ̀ ẹ̀dẹ̀ ń ṣe bí ẹni wípé ẹ mọ̀ kankan. Sir. Okay. Tí a bá tiẹ̀ wá sọ̀rọ̀ wípé tá a bá ní ká fún yín ní excuse nípa ti economy pé ẹ subsidy yìí náà là ń parọ́ mọ́. Tá a bá ní subsidy kidnapping tún ti padà. Kò tún yẹ kí kidnapping padà wá nígbà ayé Bọ́lá Ahmed Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àbí ṣé subsidy náà ló fa kidnapping? Sejo Omaha, that stupid laugh you are laughing. My block here down. That is why the government will never take the citizens serious. What's funny? Kí ló ń pa ẹ́ lẹ́rìn? Whether you like it or yours, yes, wọ́n ṣì máa kọ tó bá béèrè pé ta ni president ẹ, ó máa kọ Bọ́lá Ahmed Tinubu ni. Bẹ́ẹ̀ni. Ẹ má gbàgbé lọ́jọ́ kìíní àná. 8 months ago, ọ̀rọ̀ tí wọ́n pọ̀ ní sí ni, ẹ fi wá pa ni, ẹ fi wá rẹ́rìn ni. I'm pretty sure pé lára àwọn tó gbọ́ àgbọ́yé àwọn náà lọ sórí ibẹ̀ yẹn tó rẹ́rìn ìgbà tó ṣe kúrò ní. Wọ́n dẹ̀ ti block wọn sọ ní pé ilẹ̀ mọ́ lóró yín. Oh my God. Ẹ bá mi bèrè lọ́wọ́ wọn, what's funny? Okay. Kí ló funny? Tàbí o kò funny o. Kò funny o. Kò funny rárá. Kò funny at all. So what if I'm the part of people that campaign for him? Èmi mo mú bàbá ẹ lọ́wọ́ lọ sí polling booth pé kó lọ dìbò. Ló bá tán o. Àbẹ́mi mo gba voters card lọ́wọ́ ẹ̀ tí mo bẹ́ẹ̀ tẹ̀. Ẹ má bínú jàre, ẹ má bọ́rọ̀ yín lọ jàre. Alaikum salam jàre bàbá mi. Alaikum salam jàre sister mi, ẹ má worry jàre. Ẹ má bọ́rọ̀ yín lọ. Àwọn ọmọ aláìgbọ́n. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ. Please, let's be serious here. Yeah. Let's be serious. This is not a joke matter. We are. This is not a matter of we will have voted for Atiku or we will have voted for Obi and rates to become the president. But he stepped on toes when he was doing the campaign. He wasn't careful then. He did everything possible. He told us that he's going to fight dirty, but he wasn't going to get dirty. So where is the strength? Where is the energy? Okay.
energy tí Bọ́lá Ahmed fi sọ fún wa wípé òun máa fight dirty but òun ò ní dirty. Where is it? Ọba wọn ti tẹ̀kú ìdà. Ṣó dìgbà tí gbogbo wa bá kú? Ọlọ́run ò ní pa yín o. Ọlọ́run ò ní pa kankan nínú wa o. Ṣó dìgbà tí gbogbo wa bá kú? Ẹ ní kú o. Ojú gbogbo wa náà ni ó ṣe o. Ó dìgbà tẹ́mi gbogbo wa bá bọ́. Ẹ̀mí yóò ní bọ́ fa. Ojú wa ni ó ṣe. Àwọn òṣìṣẹ́ ìjọba. Àwọn òṣìṣẹ́ ìjọba sálárì wọn ò increase sí. Ojoojúmọ́ ni wọ́n dẹ̀ ń dọ́jà tí nǹkan wọ́n sí. Ojoojúmọ́ ni wọ́n ń dọ́jà tí nǹkan wọ́n sí. Ẹ lọ sí gbòòrò àdúgbò yín, most shops have been closed down. Yes, of course. January yìí, most people ti ṣọ́ọ̀bù wọn pa, wọn ò ní owó ilé owó ṣọ́ọ̀bù san. Ọjà tó wà nínú ṣọ́ọ̀bù wọ́n ti lù ní gbàǹjo. O. Kò síná. Ṣé subsidy náà ló fa iná? Kò síná. Ṣé subsidy náà ló fà tí ò fi síná? Ṣé economy náà ló fà tí ò fi síná? Ẹ bá wa sọ fún wọn. Kò sí security, kò sí ààbò tó péye fún anybody. Tọ́mọ ẹ bá lọ school sìn, wàá máa fi ọkàn gbàdúrà ní pé kọ́lọ́run jẹ́ ó padà wá bẹ́ẹ̀ nílé láyọ̀ àti àlàáfíà. Everybody then ṣe bẹ́ẹ̀ ni wípé nǹkan tó ń ṣẹlẹ̀ normal, nǹkan tó ń ṣẹlẹ̀ normal, nǹkan tó ń ṣẹlẹ̀ normal. Tàbí o, ń ṣe bí nǹkan tó ṣẹlẹ̀ normal o. Ẹ bá wa sọ fún wọn o. Àsìkò yìí ní president wa rántí wípé ó yẹ kó ra mọ́tò fáwọn senators. That is a wrong move, sir. That is an insensitive move, sir. That shows you care less about us. O. Kọ́lá, why are you posting my account details? Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ àtún forward ju bẹ̀yẹn díẹ̀ náà. Mẹ́tí fẹ́ sọ fún mi wípé àwọn ọlọ́pàá Èkìtì, àwọn security personnel Èkìtì, wọ́n ti ẹ̀ ní informant, wọ́n ní information nípa àwọn tí wọ́n wá jí ọmọ gbé l'Èkìtì. Gbogbo àwọn ọmọ tó ń ṣe yahoo nígbà ayé Buhari táwọn pariwo pé gbogbo ọmọ ti do ní yahoo tán, sí ẹ̀yin fúnra yín President Bola Ahmed Tinubu tẹ́ ẹ sọ wípé gbogbo àwọn ọmọ tó ń ṣe cyber fraud pátápátá lẹ máa utilize in a positive way. Ibi lẹ ti sọ náà. Ẹni ẹ máa gbogbo àwọn tó ń ṣe yahoo kìnnìkan, ẹni ẹ máa turn wọn tó kìnnìkan, ẹ máa make sure wípé wọ́n utilize talent wọn àti brain wọn in a positive way. Ẹ máa employ wọn, ẹ máa ṣe. Wọ́n ò rówó yahoo gbà mọ́. Wọ́n ti ń ṣe kidnapping. Wọ́n ti ń jí èèyàn gbé. Àbí ṣebẹ́ tó bá wà nínú àkáǹtì ẹ̀ náà ń jí owó náà. Ṣebẹ́ tó bá wà nínú àkáǹtì ẹ̀ ni wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ nígbà tí ó dẹ̀ sówó lọ́wọ́ Nàìjíríà mọ́. Nígbà tí ó dẹ̀ sówó lọ́wọ́ Nigerians mọ́. Owó máa wọlé èèyàn kan sọ 5,000 sínú àkáǹtì wa. Ẹ ṣé gan ni o. Thank you very much, sir. Ẹ ṣé. Fort yín. Expose them with undisputable evidence. Because that has always been your song. Àwọn kan ló frustrate evidence effort yín. Àwọn kan ló sabotage ẹ. Expose them with undisputable evidence. Ẹ tú àṣírí wọn síta. Or are they so high and mighty so jẹ́ wípé ọwọ́ ọ̀ka wọn ni? Ẹ má fún wa ní Nàìjíríà ọ̀rọ̀ excuses ò ràn wá mọ́. Ṣáwá tí ò sẹ́ni tó ń jẹ oore, 1 shower is 1K. Ẹja ṣáwá yẹn mo máa ń wò bí ẹni wípé àwọn tí yà ń jẹ ló máa ń jẹ.
ní ẹja ṣáwá yẹn òun náà sọ wípé ó ti di 1000 panla kan báyìí tí àwọn èèyàn máa ń ya sínú ẹ̀fọ́ tó fi máa ń dín ata yẹn tá máa ń tà ní 200 mẹ́ta 500 mo rán ọmọ lánàá ọmọ gbede ẹyọ kan 1005 mo ní wọ́n ti gba ẹ mo ní nìṣó ń bẹ̀ nígbà tá a débẹ̀ woman yẹn bú mi ẹsẹ̀ mi ò tó lẹ̀ ó ní kí n wá kúkú jí gbogbo gbà kí n wá jí kí n gbé nígbà tí mo ní òun ta ìyẹn wọ́n ní 1005 mo ní ṣó ti le tó yẹn ni ẹ̀wà ò ṣe jẹ gbogbo the funniest ni pé west sí president wa Bola Ahmed Tinubu sí west tí gbogbo other Africa country tí wọ́n kọ̀ sílẹ̀ tí wọ́n láwọn ò bá ṣe ìlú wọn lẹ̀ ń travel lọ bá ìgbà yẹn lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wá dọ̀rẹ́ wọn kí ló ṣẹlẹ̀ gan-an. gbogbo àwọn African countries ń sọ wípé àwọn ò fẹ́ wẹ́rẹ́ kí west mọ́ àwọn ò fẹ́ interference wọn mọ́ àwọn fẹ́ ṣe báyìí àwọn fẹ́ ṣe báyìí ìgbà yẹn lẹ́yìn ṣe ń travel tẹ́yìn lọ ń ṣèpàdé pẹ̀lú wọn ṣe fẹ́ tà wá lódìdí fún wọn ni it's a question me accuse yín sir because ara ti ń kọ gbogbo èèyàn spaghetti lẹ́yìn dárúkọ ọmọ mi ò ní mọ tó jẹ́ spaghetti ẹ̀yin ti wá di nǹkan tẹ́yìn ò lè jẹ mọ́ ẹ̀yin ó ti di nǹkan tí ọmọ mi ò rẹ́yìn mọ́ kò ẹ̀yin noodles tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bí bá ń pa wá ní kó sáré ṣe noodles fún ọmọ mélòó náà rí noodles ṣe fún mọ́ mi kí ló ń jẹ́ noodles. mo sọ fún ọmọ mi lánàá ó ní mọ́mì I want to eat snacks mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ inú dictionary wo ló ti rí snacks ó ń sọ fún mi ó ní mọ́mì you have now changed mo ní mi ò change Nàìjíríà ló change mi ò change yẹ́ ò wíkẹ́ẹ̀dì tí n bá fi owó nígbà tí donut tá a rà ní 150 200 ti di ẹyọ kan 600 naira ní trees nígbà bá ra bíi mẹ́rin 2004 owó tá a fi máa rò fọ́ ìyẹn tọ́nà bá jẹ́ ààrẹ jàrà kílò ẹran kan is 4000 naira ní Àkúrẹ́ 4000 naira kílò ẹran ẹyọ kan ẹ̀ tí ì rata ẹ̀ dẹ̀ máa jẹ ọbẹ̀ yẹn láàrin 2 days àtán ìyẹn tẹ́ bá manage. Kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wò you promised heaven and earth you presented yourself as our Messiah you said you have you said you have the gut mo sọ fún yín mi ò gbàgbé ọ̀rọ̀ president wa you told us you have the gut you have the brain you have the experience that was what you told us what happened now níbo lẹ ti máa rí ibi tó ti ń tàkàrà àkàrà ibo ni àwọn ìyá alákàrà tẹ́yìn gan bá rí ibi tó ti ń tàkàrà ṣe lè rà jẹ ni ẹ fẹ́ jàkàrà ó ní engine oil ẹ mọye tó ń ta òróró ẹ mọye tó ń ta ẹ̀wà báwo ni ìyá alákàrà ṣe fẹ́ dín all of a sudden àti ẹ̀gbúrò Starboy mọ́ vice president wa Shettima àgbúrò ẹ̀ mọ́ he just keep quiet. Ibo lẹ bọ́rọ̀ wá dé níbo lẹ fọ̀rọ̀ wá sí kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí kí ló dé tẹ́ dà wá sílẹ̀ bí àgùntàn tí ò lólùṣọ́ tẹ́ ní ká máa ṣálẹ̀ jẹ. ẹ̀yin àwọn tá a gbà fún Yorùbá ni ẹ̀yin ló kọ́ láti pariwo wípé ẹ tún sí ní wá lára o. ẹ jọ̀ọ́ ẹ bá wa like program ẹ bá wa tẹ like ẹ bá wa share kó jáde àwọn short one kan ń bọ̀ tó jẹ́ pé èmi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ much àwọn yẹn ló kàn máa speak fẹ́mi àwa ò ní sọ̀rọ̀ púpọ̀ àwọn yẹn ló kàn máa sọ̀rọ̀ ẹ bá wa tẹ like ẹ bá wa fi comment sí yín sílẹ̀ báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín mú kí wa wípé a kú ètò àjọ ń ṣe ní agbára lọ́wọ́ Ọlọ́run kò ní sú wa kò ní rẹ̀ wá ó ti di dandan sẹ́ẹ̀ ẹnu wa máa kò á máa bọ́ nínú oko ẹrú ní bàbá Bọ́lá Ahmed Tinubu ní òun ṣe bàbá wa Yorùbá ni wọ́n àríbí kankan tí wọ́n sì wàá mọ nǹkan à ń sọ a mọ nǹkan tá a wí tá à ń sọ a dẹ̀ mọ nǹkan tá a rí. kò sí owó nǹkan tá a tún fẹ́ fi rà wọ́n ẹnu tá a fi sọ wípé kí ni ẹ ti ní wá lára ẹ ti ń pa wá lọ ká ní sùúrù February 2nd lélẹ́yìn
oṣù yìí la dìbò fún yín. Oṣù yìí la dìbò fún yín, ó pọ́dún kan lọ. Nígbà tá a fogún ọdún pilẹ̀ wèrè, ọjọ́ wo la fẹ́ sinmi tá a fẹ́ wọ ọjà gangan. Tàbí ẹ̀rọ Ọlọ́run, ẹgbẹ́ agbọ́lọ́run tóbi. Wọ́n jí wa gbé. Ẹ̀rọ Ọlọ́run báyìí. Kò sówó ebi pa wá ara ni wọ́n tún jí wa gbé ẹ̀dẹ̀ dákẹ́. Bọ́ọ̀bù adédé blast ẹni díùtò. Ẹ máa apọlọsí àwọn tó ti kú kọ́ ẹ sọ wá di ẹran, ẹ sọ wá di màálùú tó ń sun tí ò lólùṣọ́. Abẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ń bàdàn ni àwọn èèyàn dẹ̀ kú lọ rẹ̀rẹ̀ president wa àgbúrò pẹ́kẹ́ ẹ lọ ẹ̀ ráyè mọ́. Ó tiẹ̀ wá jẹ́ wípé ṣe la fẹ́ gba ara wa kúrò nínú oko ẹrú, nínú bọ́ǹbù yẹn ló ń dún. À á mọ̀ wípé kò lọ lọ́fẹ̀ẹ́ bọ̀ ju gbogbo ẹ lọ. Ẹni tó ti ń jẹun, tó ti ń jẹran, kò ní dẹni tó ń jẹran mọ́. Ẹni tó ti ń sunú ilé tó ń control mọ́tò méjì mẹ́ta, ó dẹni tó lọ ń yábì kan sùn. Láì má jẹ́ pé ṣe lógún at the end of the day wọn ò ní gba 10 kobo, no compensation. That is Nigerian for you. Welcome to Nigeria. Àbí ẹ mọ̀ọ́mọ̀ ń ṣe ni. Ẹ bá bí wọn, ẹ̀yin lẹ campaign fún wọn, ẹ̀yin náà la máa bí. Ẹ̀yin la máa bí. Sister mi a máa bẹ̀ ẹ̀yin náà ní ìdí answer láti dáhùn, ẹ̀yin la máa bí. Torí ó ṣàlàyé fún yín. Irú àwa ń sìn, ó ṣàlàyé fún wa. Àwa náà rí kà, a lo ọpọlọ wa, a gbá research wípé nǹkan tá à ń ṣe ṣó lẹ́tọ̀ọ́ tàbí kò lẹ́tọ̀ọ́. Irú ẹ̀yin náà ń sìn, kẹ́ tó fi bí odindi bí ọdún kan tẹ́ fi campaign fún wọn. Ẹ̀yin náà máa ti ṣàlàyé fún yín náà. Ẹ̀yin náà máa ti lágbọ́yé ẹ̀ náà. Ẹ̀yin náà dẹ̀ tún ti bọ́lọ̀ ń ṣe fi ọlá yẹn bóyá fi wọ́n wá, ó máa ti fi wọn ẹ̀yin náà. Tàbí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi ń lé kílẹ̀ ní mo sọ yes or no. Tó bá rí bẹ́ẹ̀ bá wa kọ yes tàbí no síbẹ̀. Ẹ bá wa share program yìí kó kan ara lé kó kan ara oko. Ẹ bá wa tag sister wa yìí. Toró lóríire ni wọ́n. Torí a dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n bòde náà fún láti jáde. Wàsíù Àyìndé jáde. Ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ náà ló ń jáde. But nínú àwọn 50, ẹ jẹ́ kó tún dìkà tó bá dìgbà campaign, ẹ máa rí wípé ẹ máa torí 40 tó máa lóun fẹ́ campaign. Nǹkan tá à ń sọ yẹn òkìní yìí náà ni. Now, ẹ máa gbọ́ Bobby Richie ẹni 5 kg sẹ̀mó. Olówó ló ń jẹ sẹ̀mó. Ẹni ẹ̀ra 160 million naira car each. Okay. Fún member of National Assembly ní àsìkò yìí mọ́tò ló kù tẹ́ rà fún wọn. Okay. Kò dá báyìí. Kò dá báyìí. Okay. Kò dá báyìí. Okay. Kò dá báyìí. Ẹ nífẹ̀ẹ́ wa, ẹ rí tiwa ro. A ti mọ̀. Inú bí ará ìlú. Ọlọ́run ò jẹ́ àwa Yorùbá ní àti ẹ̀wà ríṣẹ́ mínísítà kankan. Gbogbo òyìnbó tí Délé Aláké sọ ń gbà yẹn náà. Àárín yín báyìí, àrómi ara rẹ̀ jẹ́. Àrómi ara rẹ̀ jẹ́, oh my God. Àti kí ni jẹ́? Fẹ́mi, kí ni jẹ́? Fẹ́mi whatever. Kí ló ń jẹ́ Fẹ́mi? Kí ni orúkọ Fẹ́mi yìí olóyìnbó? Ẹ pè ní Fẹ́mi whatever. Àti mọ ẹni tó ń sọ. Àárín yín náà báyìí. Yeah. The only person tá a gbọ́ tó pariwo ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní bẹ́tà ẹ̀dú. A gbọ́ pé ẹgbẹ́ náà ni. A gbọ́ pé rówó ọ̀hún gbà padà. Àbẹ́ ẹ ti gbà padà. Ibi tá a gbọ́mọ náà nìyẹn. Ẹ ti gbé bẹ́tà ẹ̀dú. Ẹ ti suspend díẹ̀. Fẹ́mi Fani Káyọ̀dé ayé yín á dá gbogbo òyìnbó tí Fẹ́mi Fani Káyọ̀dé ṣe ń gbà yẹn tó sọ náà gbà yẹn. Ẹnu ẹ̀ náà lájọ wà yìí. Ìyàwó náà sóyìnbó títí ẹnu ẹ̀ náà. Ẹlẹ́mú bẹ́tà ẹ̀dú. Ẹni owó tó yẹ kó lọ sọ́dọ̀ mẹ̀kúnnù. Ẹni kìnìkan bá a gbọ́ pé suspend ẹ̀ náà ni bá a ṣe máa gbọ́ náà nìyẹn. A gbọ́ pé gbowó ọ̀hún padà. Gbàjà this, gbàjà that. Àgbúrò gbàjà àti ẹ̀mọ̀ bóyá wà ní country. Sunday gbàjà does not do that, does not do this anymore. Kí ló ṣẹlẹ̀ gan? Ẹ ṣàánú wa. Ẹ̀yà. Ẹ ṣàánú wa. Okay. Wọ́n ní ẹ tún jẹ kọ́pà lówó. Ẹ ń jẹ kọ́pà. Okay. I don't want to believe that. No. Mi ìfẹ́ gbà pé ẹja kọ́pà lówó. Irọ́ ni. Mi ìfẹ́ gbọ́ bóyá state ló jẹ kọ́pà lówó.
ó yá ó likely kó jẹ́ state ló jẹ́ copper lówó federal ò lè jẹ́ copper lówó láíláí no. Freedom P of Nigeria maybe state ló jẹ́ yín lówó I don't want to until somebody else say that kí n tó gbàgbọ́ wípé ìjọba lè jẹ́ copper lówó kò possible ẹja mi ìgbà yẹn wọlé. ẹjọ ẹ bá wa fi sí comment section ṣé ìgbà wọlé tàbí ìgbà wọlé àwa gbà wọlé àwa gbà pa àwa gbàgbọ́ pé ìjọba lè jẹ́ copper lówó fún kí ni wọ́n máa jẹ́ copper lówó fún. because ní nǹkan kan kò sí nǹkan kan nínú àpò anybody wọn. ọbẹ̀ state each state tó fi ní sí ni wọ́n jẹ yín lówó. eléyìí ní Bashiru Akínadé ẹni electricity is getting worse ṣé ní electricity lọ́dọ̀ yín ni. ṣé ní electricity lè yín ni kí ló ń wọ̀ sí kò sí rárá ni. kò sí rárá ni. no ẹ má jẹ́ ká lọ pẹ́ jù ẹ jẹ́ ibi tí sísá wa ibi tá a máa gbọ́ wọn dé ní àṣálẹ́ yìí nìyẹn àti gbọ́ gudugudu méje yàrá mẹ́fà tó ń ṣe bí ọdún kan àbọ̀ ọdún méjì sẹ́yìn a dẹ̀ tún rí èyí tán bọ́ta a tún kí wọn náà níṣá wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ní bọ́ síta bọ̀ kudos fún wọn wípé àwọn náà bọ́ síta Ọlọ́run kò ní dàárín wa rú ó yẹ kó ti máa yé wọn sì wípé àbọmọ Yorùbá jà àdẹ̀bá tìjà wá aráàlú òyìnbó wà dógun sílẹ̀ ìlú òyìnbó gan ò fara rọ ẹni tó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú òyìnbó tán wà ní 70s ara ni ọ̀tá wọn wọ́n fẹ́ lọ́lé sísá wa tó ń sọ̀rọ̀ yìí I'm pretty sure wípé wọ́n mọ̀ nípa kí ló ń jẹ́ vitamin G almost 90% our Africa la lack of vitamin D tó dẹ̀ ń jẹ ọ̀pọ̀lọpọ̀ níyà bọ́ Nàìjíríà ò ṣe lọ ìlú òyìnbó ò ṣe gbé ọ̀run ò ṣe bínú lọ ilé ayé ò ṣe gbé òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí ìjà kọ́ èmi ò bá jà wá Ọlọ́run á ràn yín lọ́wọ́ Ọlọ́run á gbàdúrà yín ìtẹ̀síwájú ayọ̀ òun ló máa jẹ́ mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run a máa jọ pàdé ní junction kan náà ni tí nǹkan tá à ń sọ tó bá túbọ̀ yé yín dáadáa mo mọ̀ pé a máa jọ gbégbá ọpẹ́ ni èmi àti yín a máa jọ na flag náà sókè ni ní agbára lọ́wọ́ Ọlọ́run á kí sísá wa náà wípé torí mo ṣe múra wá ti múra wá fi kí sísá mi wípé mi ì bá tìjà wá àjọ wà papọ̀ náà ni ní agbára lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run á gbàdúrà wa mo kí sísá wa in case tó bá bá wa pín fídíò ìdọ́dọ̀ wọn wípé assalamu alaikum warahmatullahi wabarakatuh náà ẹ jẹ́ ká máa gbọ́ lọ kí n fi gbé fídíò mi wọlé. Ṣé wàá rí ti àwọn military rò mọ́ àwọn sójà sí wa dẹ̀ máa wọ àwọn sójà sí wa uniform adé pọ̀n mọ́ wọn lọ́rùn ṣé ẹ máa. ló ṣe máa jẹ́ kí wọ́n lọ gé ẹja fún ẹ ní ńláńláńlá ṣé ọmọ iye tí Titus kan sọ ń sìn yìí wà lọ gé ẹja ńláńlá ní láyé Tinubu òjò bá ṣe ṣe rè á ṣe ṣẹja wa lélẹ̀ ṣé lè ṣe pín báyìí wọ náà ó yẹ kó ṣe pín ó máa pín. Oh my God ó ti wá dojú ẹ̀ ó yẹ kí gbogbo ẹja yẹn wọ bí 25. fámìlì méjì gan fámìlì méjì máa lọ sọ́jà tán máa ní káwọn pín Titus sí méjì ẹ jẹ́ ká jọ pín ṣé 1,500 ni ẹ̀yin mú 7,500 sílẹ̀ kémi náà mú 7,500 sílẹ̀ oh my God it's not funny àsọ àníkà pariwo alẹ́ ẹ má dìbò ẹ má lọ tẹ̀ka fún wọn ẹ má lọ so that wọ́n máa lè mọ̀ wípé look but. ọ̀tẹ̀jà Titus kékeré 15. 15 mélòó lè jà téèyàn máa gègé wèrè á máa ní ìjìyàn èèyàn méjì ló máa pínlẹ̀. ẹ̀dẹ̀ kólé tó 3 days. ọ̀tọ̀ tán. ọjọ́ mẹ́ta la máa fi jẹ́. èèyàn kò gbúdọ̀ mẹ́ja méjì ẹyẹ kọ̀ọ̀kan ní kẹ́yà máa mú o ẹyẹ kọ̀ọ̀kan ẹja ní kẹ́ máa mú o. wọ́n ṣe gbogbo èèyàn náà ló ń jẹ Titus mọ̀ téèyàn ti wá rówó ra Titus kan wọ́n wá ń gé níge wèrè fún yàn. ǹjẹ́ ká fìrù ilé ẹrù náà ẹgẹ lẹ́yọ̀kan sí. náà ó ti tó yá fílẹ̀ ó ti dà orí ń sìn yìí yẹn ká ọmọ tó bá wá síbi pọ́ọ̀tù tó bá mú ẹjọ́ orí burúkú nínú pọ́ọ̀tù yẹn pé ló máa gbà ní àpẹẹrẹ ètò ìbí dáàdì yín ni ó jẹ́lé dáàdì yín ni kẹfẹ́ ń lélẹ̀ ilé ètò rẹ̀ yẹn ká 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 wàtàbúrò ẹ̀ ní kẹjọ pélé 14 15 16
ṣó pé báyìí. Ṣọ́dà pé 10 ni rà àkọ́kọ́ 25. ilé ipò. Ó ṣe máa tọ́jú. Ẹ ṣáàjà máa ní jẹ ọjọ́ mẹ́ta jẹ ní ká fi jẹ ọmọ kọ̀ọ̀kan ẹja kan yìí èèyàn méjì. ọ̀bẹ mi ló kàn ẹ bọ́ bí ọ̀rọ̀ kàn yín tóra abẹ̀yìn arọ̀ yín a ní kò ń ṣe pé kò wà wá náà kí yóò bá wà ń bẹ ṣùgbọ́n lásìkò iṣẹ́ ẹni tó lè ṣe òní ẹjẹ́ àgbẹ̀ fún ẹni rárá o ẹgbẹ́ kìíní ìwá o Yorùbá ló kàn àwa ló kàn o àti gbogbo ẹ̀yin tẹ́ ń japa torí pé lu òfò ara rọ ẹ̀yin inú Ọlọ́run àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ rọjú tẹ́ ẹ pariwo èmi ló kàn tẹ́ ẹ wá dákẹ́ nígbà tí lu òfò ara rọ wàláì súnmọ́bì láì ọkàn yín ò ní balẹ̀ Apollo lásán ló mú mi tọmọtọmọ 36,000 naira ni mo fi ra oògùn lásán lórí Apollo ní àárọ̀ yìí ampiclox bicham 9,000 naira ní tọmọdé kò mọ oògùn ojú àwa mẹ́ta ní nǹkan ìmú oògùn ojú ẹyọ kọ̀ọ̀kan cost 2,008 kò mọ àwọn oògùn tó kù ìbéèrè mi ni wípé táwa bá tiẹ̀ lè afford ẹ̀ tá lè rà àwọn tí ò lè afford ẹ̀ ńkọ́ ìlú dẹ̀ ń rí báyìí lọ ogun yín dẹ̀ gbẹnu òfò dání energy tẹ fi ń pariwo èmi ló kàn ẹ̀ lè fi sọ̀rọ̀ nísìnyí tí gbogbo ẹ̀ tó ti di fọ́pọ̀ mọ́yọ̀ rice ti di 60,000 lọ́jà òróró ní pé kí ló ṣubú tóun iyọ̀ lásán gan kò ṣe rà tó bá ní 20,000 naira lọ́wọ́ ò lè ṣe ọbẹ̀ ọ̀sẹ̀ kan níbo ló kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi kún ẹ̀dẹ̀ dákẹ́ gbogbo yín wò torí pé tẹ́níbàjẹ́ ọkàn mi gbogbo ẹ̀dá tó bá ti ní tẹ́níbàjẹ́ ọkàn mi níjọ́ tó bá máa kàn yín báyìí á kàn yín ju bẹ́ẹ̀ ṣe lérò lọ àti gbogbo ẹ̀yin tá a dìbò fún tí kálukú ṣe wàhálà ẹ lọ gba PVC o ẹ lọ gbàgbà tá a ṣe wàhálà tá a fi dìbò tẹ wá bẹ̀rẹ̀ sí ní mẹ̀kúnnù lára wàláhì tàlá ẹ̀yin inú Ọlọ́run á ní gbogbo yín lára látàyè ìdálùkì àmọ́ ni kí ló dé gan náà you can like a layman cannot even afford to a living orí lásán ní Nàìjíríà wàhálà ni paracetamol is now almost 1,000 naira so orí ò tún gbọdọ̀ fọyọ̀ lásán Apollo lásán ni mo ná 36,000 naira sí láàárọ̀ kùtùkùtù. ẹ má darí gẹ̀ẹ́tì ẹjọ́ bàbá ẹjọ́ ẹ ṣàánú wa ẹjọ́ bàbá Tinubu ẹjọ́ àwọn alágbè yìí wọlé ẹjọ́ ẹ má darí gẹ̀ẹ́tì ẹjọ́ bàbá ẹjọ́ ẹ ṣàánú wa ẹjọ́ bí ti ń pa wá. ṣé mo sọ fún yín pé mi ò ní sọ̀rọ̀ much. lórí ọ̀rọ̀ epo àwọn á di 200 á di bàbá. Ẹ fọkàn balẹ̀. A máa gbé wálẹ̀. ẹ lọ fọkàn balẹ̀. Bọ́lá Ahmed Tinubu ẹ má. Ó máa padà wá. Ẹ̀rọ àwọn ẹrú ikú. Àwọn ẹrú ikú. Yes, I love what you said. Upon all, pẹ̀lú gbogbo ìbanilórúkọ jẹ́ Aṣíwájú padà dépò. Ẹni ń yàgbé ara, ẹ ló ti kú, ẹ lára rẹ̀ náà, ẹ ló ń ṣe kíní kan, ẹ ló ti darúgbó, ẹ ló ti ṣàwo. Here is Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, now the President of the Federal Republic of Nigeria. I'm so happy. I love you all and I will continue to love you. Gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá bọ̀dá mi fẹ́ bá yín sọ̀rọ̀ kí ẹ ronú pìwàdà. Ẹ wo bí ọ̀rọ̀ tó wà lẹ̀ yóò fàjà o. Mi tí ẹ mọ̀ wípé máa yí gan pẹ̀lú àwọn tó lọ because mi ò wo fídíò wọn yẹn mo ẹ̀ṣẹ̀ lọ wá iṣẹ́ tí mo ṣe kí n tó rí fídíò yìí because mo ti delete a lot. Mi ò mọ̀ wípé kinní kan Quadri tó wà ní Ghana yẹn mi ò mọ̀ pé òun náà bá wọn lọ sí kinní mo rò pé ó ń ṣe radio station presenter lòun ṣe tó kàn ń sọ̀rọ̀ olóṣèlú tó ń sọ̀rọ̀ Yorùbá nation tó ń ṣe ajégbègbè tó ń sọ̀rọ̀ Sunday Igboho tó ń sọ̀rọ̀ bàbá Akíntóyè gan ó kàn fi wá pa ni. First time tí máa gbọ́ kíní tí máa gbọ́ tán lélẹ̀ pé wow this guy náà pẹ̀lú nínú àwọn náà tóun náà sọ short. Wàhálà ìkọ̀rọ̀ tó wà lẹ̀ yóò fàjà. Anybody ló lè ṣe nǹkan tó bá òun but ìwọ tó tún jẹ́ radio presenter owó tán fún yín ṣẹ̀ nínú tán òun ni gbogbo onírú orí irú àtòrí oní kíní kan tó ń ṣépè tán fi ránṣẹ́ sí yín because a rí but torí pé owó tán fún ẹ̀yin group kan tán fún yín ni it's not pé bóyá willingly àwọn kan wà tó jẹ́ pé Yorùbá nation kan kọ letters fún wa willingly la sọ wípé no a máa join ní nǹkan yìí movement yà láti darapọ̀ mọ́ torí wípé kí ni a mọ bó ṣe ń lọ aláti báwo la fẹ́ gbára wa kúrò nínú oko ẹrú that is my own choice that is your own choice
but torí pé wọ́n jẹ́ radio presenter ibi tí mo tiẹ̀ fọkàn sí lọ́dọ̀ ẹ̀ yàtọ̀ pẹ̀lú fídíò tí mo wá rí. Aṣíwájú ti wọlé ẹ tí ò bá nífẹ̀ẹ́ kò bú sáyé ẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ẹ má bu àwọn tó tẹ̀lé bó ṣe jẹ́ nìyẹn. Ṣé ẹ gbọ́ àwọn tó tẹ̀lé Aṣíwájú ẹ má bú wọn ọ̀rọ̀ yóò fàjà. Ṣé ráwọn tó tẹ̀lé Aṣíwájú ò lè bú ẹ̀yin náà má bu àwọn náà. Kálukú wà láàyè. Ṣé ẹ bá gbàgbé Alukurani gan sọ fúnra ara rẹ̀ ó ní àbújá lọkàn ní lọkàn wà yẹn ní ẹ̀sìn ọ̀fàjà ṣé ti ẹ kì í ṣe tèmi ni àwọn tí wọ́n sọ síwájú Bọ́lá Ahmed Tinubu ẹ má bú wọn ẹ ṣé o God bless you we see you again at the party venue at the social days of the venue see you again at the party of venue. No, mo kí ẹ̀yin mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò. Bí báyìí la máa dá ètò dúró sí ká tó dá dúró ẹ jẹ́ ká gbọ́ mẹ́sẹ̀jì lẹ́nu ọmọ wa yìí. Òmìnira ilẹ̀ Yorùbá ìdẹ̀ra fún gbogbo wa. The future is now. Ẹ jẹ́ ká lọ múra wa. We need to be happy. We need freedom. We need liberation. No going back on this mission. Yoruba nation now. Self-determination is our right. This crisis must be over. Hey, injustice must be over. Hey, bad governance must be over. We are agitating for Oduduwa. Hey, this crisis must be over. Hey, injustice must be over. No. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí wọ́n dẹ̀ tún kí wa náà pé a kú oríire lágbára lọ́wọ́ Ọlọ́run wọ́n lẹ́nu Yorùbá òkò àtàwọn tó kàmpéènì àtàwọn tí adúró ńlé àfilé sílẹ̀ gbẹ́gbára lọ́wọ́ Ọlọ́run ọpẹ́ ni gbogbo wa máa padà ṣe torí tí Yorùbá nation náà bá jẹ́ wọn ní fi sọ́ọ̀nì anybody sí gbogbo wa la máa jọ jẹ àǹfààní ẹ̀ mo dẹ̀ mọ̀ ipá tún máa yé wọn ju báyìí lọ wípé tó bá dẹ̀ jẹ́ pé energy ta fi lọ ṣe gbogbo ilé ká tún wá fi energy yẹn support nǹkan yìí bóyá àbá tún ti ju báyìí lọ ni bọ̀ nírùsìn oníkálukú á ti mọ ọ̀tún yàtọ̀ sósì á ti mọ bí àdúró sí tó bá tiẹ̀ wá jẹ́ wípé nígbà náà lọ́hùn gan kó máa jẹ́ pé wrong place gan làwọn ẹlòmíì gan náà máa tún lọ darapọ̀ mọ́ bọ̀ nírùsìn tán bá padà wálé á wá rí wípé àwọn kan wà tán dúró lórí nǹkan yìí pẹ̀lú òótọ́ àti òdodo lágbára lọ́wọ́ Ọlọ́run ayọ̀ wa kò ní dìbànújẹ́ ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ kò ní pa àwa àti yín ní agbára lọ́wọ́ Ọlọ́run èyí tẹ́ bá ẹ̀ṣẹ̀ jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ẹ bá wa subscribe so that anytime tó bá ń ṣe program ẹ lè máa rí notification bẹ́ẹ̀ náà lẹ́yìn tó jẹ́ wípé ẹ̀yin tí a ti jọ wà lórí ètò láti ayé tó ti pẹ́ ní bá wọn ṣe ayé aláyé lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ bá wa fi comment sílẹ̀ ẹ bá wa like ẹ dẹ̀ bá wa share now ẹ̀yin tẹ̀ ń dá sọ̀rọ̀ foundation wa lágbára lọ́wọ́ Ọlọ́run arọ́mọdọ́mọ wa kò ní gbégbá bára account number wa wà ń bẹ ó má jẹ́ 500 naira lóṣù ni wá kúkú ń gbọ́ nǹkan kan lára àwọn ará Nàìjíríà yìí náà àwa ò dẹ̀ wò bóyá o jẹ́ mùsùlùmí tàbó jẹ́ kìrìsìtẹ́nì tàbó jẹ́ ẹlẹ́sìn ọmọ ènìyàn ìjọ́mọ ènìyàn òun làwa ń wò láti fi ṣe gbogbo nǹkan tí a fẹ́ ṣe mú dẹ̀ mọ́ pé lágbára lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run kó san fún wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa gẹ́gẹ́ bí èrò ọkàn wa ní agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa ọ̀rọ̀ wa dayọ̀ God bless you. Ẹ wo bóúnjẹ ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tẹ́ ebi pa kú. Ẹ wo báwọn ènìyàn ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tí àdágbé àti àdásọ̀ ń pa. Ṣé tribute wọn yóò wá pọ̀ jù fẹ́ni tá ò rí ti ẹ̀rọ nígbà tó ń bẹ láyé? Ẹ̀yẹ èèyàn wọ̀nyí ẹ̀ ń sunkún fóòkù ẹ̀dẹ̀ kórìíra ẹni tó ń bẹ láyé. Ẹ jọ̀ọ́ ẹ celebrate mi nígbà tí mo ń bẹ láyé. Ẹ support mi nígbà tí mo lè rí. Encourage mi nígbà tí mo ń bẹ láyé. Tó bá jẹ́ pé bá a ṣe péjọ sìnkú la ṣe péjọ fìfẹ́ hàn aláyé. Ìbá ti dára ayé ìbá ti dùdù láti gbé.